Bismillahirrahmanirrahim. Ridwanullahi Abolore okúṣẹ́ àtiwọ́ àtàwọn ẹ̀mẹ̀wá ẹ̀jẹ̀ jẹ́ ọmọ ilé kéwú yín ní secondary school yín bẹ̀yẹn ẹkúṣẹ́ takuntakun. Ìwọ́n ṣètò àwọn ń dá ṣètò ìwọ́n ni létò àwọn ni olùdásètò. Nígbà tí wọ́n bá sọ̀rọ̀ díẹ̀ síwájú ọwọ́ àti nọ́mbà àtàpéyétọ̀ gbogbo yín ẹ máa dá ṣètò. Wọ́n wà ń dá ṣètò gbáà. Mo sọ fún ẹ níbi òní ọ̀rọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ó ti kọjá lẹ́fùrú ẹ̀ bẹ́ẹ̀ ni kọ́lọ̀ ṣàlékún oore àti ìdùnnú fún Ustaz Jamiu Adégúnwà kọ́lọ̀ ń ṣe àánú fún wọn. Wọ́n pè wọlé nínú ètò ẹ̀kan wọ́n dẹ̀ sọ ọ̀rọ̀ tó bá láàká ìmú wàláì wọ́n sọ̀rọ̀ tó bá láàká ìmú. Wọ́n ní àwọn pé àpá Àbíbúlá Ayílára ètòtọ̀ tí a bá mọ̀ pé lóòótọ́ Ìmáàmù Yunus Toliat wọn kì í fi ọmọ ilé Ayílára pé kí wọ́n gbọ́ ọ lọ sí kóòtù náà pẹ̀tọ̀ wọ́n wá ní wọ́n dá wọn lóhùn pé wọ́n ní àpá Àbíbúlá pé wọ́n dá wọn lóhùn pé ọ̀rọ̀ yẹn ti wà ní kóòtù. Àwọn wá tún sọ fún Ìmáàmù Àbíbúlá pé ṣé bí ọ̀rọ̀ ààfin ebi ló wà ní kóòtù sọ̀rọ̀ ọ̀nù ilé Ayílára ni ọ̀tọ̀ ni ọ̀rọ̀ ọ̀nù ilé Ayílára ọ̀tọ̀ ni ọ̀rọ̀ ààfin. Etí Ustaz Jamiu Adégúnwà sọ́njọ́ ènìyàn Ọlọ́run ṣe àlékún orí wọn. Wọ́n ní àwọn wá gbà wọn lámàrán ìjọ yà wọ́n gba Ìmáàmù Àbíbúlá ní àmọ̀nà pé tí a bá mọ̀ tó bá dá wọn lójú lóòótọ́ wípé kí wọ́n gbé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ Imam Dr. Yunus Toliat tí wọ́n gbé wọn lọ sí kóòtù. Wípé tó bá wá pé wọ́n bá wá dé kóòtù tí kóòtù bá wá justify Ìmáàmù Toliat wípé ọmọ inú ilé ni wọ́n wípé àtàwọn àti gbogbo àwọn tẹ́ ń bínú wọ́n wá parapọ̀ lọ sí ààfin wọ́n lọ bẹ̀bẹ̀ lọ́wọ́ kábíyèsí pé kábíyèsí o ẹ má bínú o gbogbo tí wọ́n bá ti ṣe fún ẹ má bínú o ọmọ inú ilé ni o. Àmọ̀nà tẹ́ gbà àwọn Ayílára tẹ́ ń bínú nìyẹn torí méjì ní Ayílára àwọn kan wọ́n jẹ́ agreed member àwọn kan gratified member àwọn tí wọ́n ń bí àtàwọn tí wọ́n gbóná tí wọ́n yọ́nú sí jíjẹ Ìmáàmù Toliat. Ṣùgbọ́n àmọ̀nà tí Ustaz Jamiu Adégúnwà gba ìwọ Ridwan kò ṣiṣẹ́ lórí ẹ̀ torí wípé kò meet up pẹ̀lú decision ti ẹni pé gbogbo ọ̀nà tó rìn nínú ayé yìí ó fi já Ìmáàmù Toliat bọ́ ìní ìgbésẹ̀ tí wọ́n ń gbé ìní ẹsẹ̀ tó rìn lẹ́yìn tí ó sì ní ṣeéṣe. Ní wọ́n tó ọmọ pé ọmọ òfin ó sì láìkí òdodo bó tẹ̀ pé Kùránì tọ́lọ́ tẹ́lẹ̀ ọ̀tẹ̀lé Kùránì ó wà báyà pẹ̀lú nǹkan tó ń ṣe yẹ torí wípé tó bá wà báyà sí ni kìí ṣe pé àwọn ọ̀tá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ nìkan náà lọ́ọ́ máa pè. Ó ti ẹ̀ pé ọ̀rẹ́ Ìmáàmù ọkọ̀tá Ìmáàmù ìyẹn ò ti ẹ̀ka wa ní tí a kàfẹ́ kí o ṣe ní wípé ìwọ gẹ́gẹ́ o lè wá sí Nàìjíríà láti ibi tó wà yẹn kó wá gba lọ́yà tàbí kó wá sùn Ìmáàmù Toliat sí court on behalf of a group member of Ayílára. Ìgbà yẹn ló wàá mọ̀ wípé Ìmáàmù ní ọ̀rọ̀ wọ́n ní àlàyé tí wọ́n ṣe lórí bí wọ́n ṣe gbé ọmọ ilé Ayílára. Ó mọ̀ pípé ọ̀rọ̀ ń bẹ nínú Ìmáàmù Toliat tí wọ́n fẹ́ sọ ṣùgbọ́n irú ọ̀rọ̀ tí ń dánú wọn yẹn wọn ò ní sọ tí àkókò ọba ti tó. Ìdí tí mo sọ pé Ìmáàmù ò ní sọ ọ̀rọ̀ tí àkókò ọba ti tó ní wípé gbogbo àwọn tí a jẹ́ ọmọ inú ilé Ayílára tí a ń sọ̀pọ̀tì Ìmáàmù gbogbo wọn pápátá làwọn ará bí ní a ti sọ di ọmọ àlè. Oríṣi tí wọn ò fi rí àwọn akẹ́kọ̀ọ́ ọmọ àlè nínú àwọn tí a ń sọ̀pọ̀tì Ìmáàmù Toliat ó ní wípé oyè Ìmáàmù tí wọ́n ń jà sí lónìí bàbá àtàwọn táwọn yìí tẹ́ ń sọ̀pọ̀tì Ìmáàmù Toliat ìlógbè wọnú ilé Ayílára ìní bàbá alákọ̀ọ́kọ́ tí a kọ́kọ́ jẹ Ìmáàmù nínú ilé Ayílára kó tó pé Ìmáàmù Toliat wá jẹ́ Ìmáàmù inú ilé Ayílára ẹlẹ́ẹ̀kejì. Tó bá fẹ́ mọ̀ wípé Ìmáàmù ní àlàyé tí wọ́n ṣe wọ́n ní proof tí wọ́n fi substantiate bí wọ́n ti jẹ́ ọmọ inú ilé Ayílára ìwọ ràn wọ́n lọ́wọ́ ran àwọn tí ń bí inú ilé Ayílára lọ́wọ́ Ridwan ràn wọ́n lọ́wọ́ ẹgbẹ́ Ìmáàmù lọ sí kóòtù. Ẹ mọ̀ pé Ìmáàmù ní ọ̀rọ̀ tí wọ́n sọ a kì í sọ̀rọ̀ tásìkò ọ̀rọ̀ bá ti tó ṣùgbọ́n tásìkò ọ̀rọ̀ bá tó bá àwọn afẹ́sẹ̀ ọ̀dọ̀ ọ̀rọ̀ sọ rẹ̀